àwọn kan sọ pé sífù máa mú ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ń rí ọba fín àti pé pàápàá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Kábísọ́lá ẹ máa ń rí ọba fín kí ló fà á kí ló mú ọ̀rọ̀ ẹ̀ wá. bàbá wa chief imam wọn rí ọba fín àwọn tó bá wá sọ fún yín pé wọ́n ń rí ọba fín ẹni kí wọ́n mú fídíò bíi tí wọ́n ti rí ọba fín wá. talẹ́ni tó ṣe àtọ̀nà tí ìmáàmù fi kúrò nílùú Abẹ́òkúta tàbí ẹni tó wá pe ìmáàmù lábẹ́òkúta kó tó di pé bàbá wa ìmáàmù àná gbèsè bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọn ń lọ sílé bóyá ìgbà ọdún tàbí nǹkankan ṣé ilé kọ̀ọ̀kan ni wọ́n ń dé sí ni àbí wọn kì í yọjú sọ́wọ́n ẹbí wọn ṣáwọn ẹbí wọn yẹn wọn mọ̀ gbà yẹn. ẹni tẹ́ ẹ sọ yìí èmi ti mọ̀. ẹ ti mọ ẹni yẹn. mo ti mọ ẹni yẹn tó ní ìmọ̀ọ́mù ń mugbó. ó kódà ó tún pé ìmọ̀ọ́mù lọ́mọ àlè ẹ jẹ́ àjọ bíra wa léèrè nínú ẹni tí àwọn bàbá ẹ̀ gbé kalẹ̀ àwọn bàbá rẹ̀ wọ́n gbà fún ìmọ̀ọ́mù àwọn gbà fún bàbá wọn ló ń gbọ́ wọ́n gbà fún Nasiru Kabara òun wá dé ó wá ní gbogbo tó ṣe yẹn òun wá tún wálé ọwé láwàní fún ẹlòmíì nílùú Èkó òun ní kàlífà lẹ́yìn tí àwọn tó jẹ́ bàbá rẹ̀ tó ti gbé láwàní kan. a jẹ́ pé bóyá ọmọ bàbá ẹ̀ mọ nǹkan ṣe nìyẹn. sódẹ́bílẹ̀lì ṣé yẹn lọ ṣé inú òun àti ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ta ló máa lè. tó bá jẹ́ pé ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ wọn rí ọba fín kí ló bá ọ̀rọ̀ kóòtù wá torí pé àwọn àgbàlagbà wọn máa sọ pé a ń dé láti ilé ẹjọ́ ká padà di ọ̀rẹ́ kí ló fà á tó fi rí bẹ́ẹ̀. ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ ni bàbá wa Àmọ̀tẹ́kùn Oòduà. Àmọ̀tẹ́kùn Oòduà ẹ ṣe òun nìkan. àwọn wo ló tún kù. Fasco Bless. ìyẹn náà tó wà ń bẹ́ẹ̀. ó wà pẹ̀lú mọ́ọ̀mù. Fasco Bless. ọmọ Yorùbá àtàtà ọmọ Òwu lòun. ìyẹn náà tó wà pẹ̀lú mọ́ọ̀mù. but Fasco Bless ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ lòun. Àmọ̀tẹ́kùn Oòduà kọ́. Àmọ̀tẹ́kùn Oòduà ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ kìrìsìtẹ́nì ni. àmọ́ ńgbà tó ti rí òdodo. no ẹ máa gbọ́ àbí mùsùlùmí ni tẹ́lẹ̀ kó tó lọ di kìrìsìtẹ́nì. kódà kò ṣe mùsùlùmí rí. èmi Kábísọ́lá àwa ń ṣiṣẹ́ tiwa fọ́lọ́run ni mi ì gbowó lọ́wọ́ bàbá Èjìdé. ẹ gbowó lọ́wọ́ máàmù. mi ì gbowó lọ́wọ́ mọ́ọ̀mù. wọ́n máa ń rí kódà ìyàwó mi sì pè mí pé ó yẹ pé tán ṣẹ́ ni ò jẹ́ kí mọ́ọ̀ṣì ti wà lọ́wọ́ yín ó yẹ kí owó ti wà lọ́wọ́ yín ju báyìí lọ ní òkun ṣe lórí ọ̀rọ̀ social media pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe pé bọ̀ bóyá ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yẹ pé yẹn mo ní èpè kọ́ àsìkò yìí ni. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí a kí yín a rọ̀ yín a bẹ̀ yín pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ má bá wa subscribe tẹ́ bá ti subscribe tán ẹ tàn notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí ó kù tí ó máa wọlé ojú tẹ́ fún wọ̀ wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa tẹ́ bá rí ẹ̀gbẹ́ mi ẹ rí i pé mo ní àlejò onúkúlù yìí àlejò pàtàkì ni a ní lónìí ìfọ̀rọ̀wérọ̀ lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti ọba wa Ghandi Orúmọ gẹ́gẹ́ kí bàbá kó pẹ́ kí adé kó pẹ́ lórí kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ kẹ́sìn ọba kó jókòó pẹ́ ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ chief imam Sheikh Tọ́lá Yunusa Ayílára the second kọ́lọ́ọ̀bá kó jẹ́ kí bàbá wa kó lo ipò náà pẹ́pẹ́pẹ́ wọ́n ti fọmọdé jẹ́ kọ́lọ́ọ̀bá kó jẹ́ kí wọ́n fi àgbàló àlejò mi ẹ kú ọjọ́ gbogbo bàbá. ẹ kú ọjọ́ mẹ́ta. bàbá ṣe ẹ bínú pé bá a ti ṣe pè yín kó má jẹ́ pé bóyá àti dá yín lágara lórí àkókò tí a lò torí àmọ́ pé kò ń sásìkò gẹ́gẹ́ bí iṣẹ́ tọ́lọ́ ń gbé fún yín. àfi kí Ọlọ́run kó ṣàánú gbogbo wa. àmín bàbá. ṣe rí ẹ̀yìn tí èmi kọ́ rí bẹ́ẹ̀ ni pé wọ́n ní òpin ní ní ṣọlá. nígbà tá a bá dẹ̀ ti rí i pé ibi tá à ń lọ yìí kì í ṣe pé ibi tí a nílé nọra tán. kábíyèsí. àfi kí a lọ nígbà tá a ti ṣàdéhùn jọ sí pé tẹ bá tún pè wá à á wà. ẹ ṣe ìlérí náà ẹ ṣe. so òun náà ló jẹ́ ńgbà tẹ pè wá
tó lè jẹ́ ká tún wá yọjú sí yín. ẹ ṣeun ọ̀gá mi, ẹ ṣeun dáadáa. àwọn ìbéèrè tí àwọn èèyàn wa lórí ẹ̀rọ ayélujára tó ní ká béèrè òun náà ni àwa béèrè, torí pé ní ọjọ́ yẹn a béèrè àwọn ìbéèrè kan ẹ ò fún wa ní èsì tó kún dáadáa, ṣùgbọ́n àwọn èèyàn wa lọ́tẹ̀ onírárá Kàbísọ́lá àwọn fẹ́ mọ̀ nǹkan kan pàtó nípa wọn àti lórí ọ̀rọ̀ bàbá wa Chief Imam ìlú Ògbómọ̀ṣọ́ àti ọba wa Ghandi kí adé kó pẹ́ lórí. Bàbá kí a tó tẹ̀síwájú nínú ìbéèrè yẹn ẹ gbọ́ kí ni orúkọ yín gangan, torí lọ́jọ́ kìíní àná ẹ ní Kàbísọ́lá lẹ̀ ń jẹ́ àwọn yẹn wá ní kíní kan ṣé Kàbísọ́lá gangan ló torí ẹ̀ gangan la ṣe wá pé kí ni orúkọ yín gangan ẹ bá a sọ ní kíkún. Orúkọ tèmi gangan ó ní Abdulkabir lórúkọ mi. Abdulkabir ẹ ṣeun ẹ̀yin yẹn wá nílé lóko káàkiri gbogbo àgbáńláyé. orúkọ Kàbísọ́lá láti gbọ́ yẹn o, Abdulkabir tó túmọ̀ sí wípé nínú orúkọ wọn lọ́ọ́ ti yọ orúkọ tí wọ́n lò ní social media rẹ̀. Báwo ni bàbá mi báwo gangan lórúkọ yẹn gangan ṣe wáyé tẹ̀sí sọ pé ẹ̀yin Kàbísọ́lá ni ẹ fẹ́ máa jẹ́. Orúkọ yẹn ò ṣàdédé wà. Ọ̀gá mi Adéyínká Àyìndé ló mú orúkọ yẹn jáde, torí ọ̀gá mi Adéyínká Àyìndé ló máa ní ẹ má pè mí ní Síkírù mọ́ o, ẹ má pè mí ní Síkí Sanra. So gbàjọ́ kan èmi àti wọn wá jọ ń dàpàrà náà níyà wo bó ṣe rí ìwọ Kàbísọ́lá yìí tó pèrè ní Kábírù tó yẹ kó o mẹ́ra pèrè ní Kàbísọ́lá kó o lè sọ́ra. So bàbá Lálùdé àwọn náà wá padà wá nígbà tí wọ́n wá sí rédíò station wa ńgbà náà, òun ni bàbá wa Lálùdé wa ń ṣeré pẹ̀lú wa, òun ni Adéyínká wá ní ẹ wo Kàbísọ́lá Kábírù ló ń pèrè ẹ sọ fún kó máa jẹ́ Kàbísọ́lá. Ni bàbá wa Lálùdé wa ní àwọn náà mọ kán gbà yẹn Kábírù ló ń jẹ́ nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pé Kàbísọ́lá ló ti bẹ̀rẹ̀ sí ní sanra, láti sìn lọ́wọ́ náà Kàbísọ́lá ló máa jẹ́ ó sì máa sanra. a jẹ́ pé Adéyínká Àyìndé sọ yín lórúkọ, bàbá wa Lálùdé wá endorse orúkọ àwọn ni yẹn. wọ́n kó orúkọ náà jáde. Kábíyèsí Olódùmarè lórí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ àti bàbá wa Chief Imam ìlú Ògbómọ̀ṣọ́, bàbá wa ìmáàmù àgbà àti ọba wa Ghandi, torí ẹ̀ náà la tún ṣe pè yín gangan. Síwájú ohun gbogbo ọ̀gá wa Kàbísọ́lá ọmọ ìlú bó gangan ni ẹ jẹ́ ká gbọ́. Kàbísọ́lá ọmọ ìlú Ẹ̀gbá ni mí, Ẹ̀gbá rẹwà, Ẹ̀gbá Aláké. Àwa lọmọ ará ké màjò méjì ọmọ àjògbẹ̀rú májògbẹ̀kọ. Sọ ọmọ Ẹ̀gbá ni mí. ọmọ Ẹ̀gbá ni bàbá à ń gbọ́ pé àwọn kan sọ pé Chief Imam ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ń rí ọba fín àti pé pàápàá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Kàbísọ́lá ẹ máa ń rí ọba fín, kí ló fà á, kí ló mú ọ̀rọ̀ ẹ̀ wá. Kí Ọlọ́run kó ṣàánú wa. Àmín. Olóòtú lágbára Ọlọ́run ní rógùn dùnrùn mọ́. Àmín àmín. Àkọ́kọ́ bàbá wa Chief Imam wọn ò rí ọba fín. Àwọn tó bá wá sọ fún yín pé wọ́n ń rí ọba fín ẹni kí wọ́n mú fídíò bíi tí wọ́n ti rí ọba fín wá. Bẹ́ẹ̀ náà ni Kàbísọ́lá àwọn ò ní rí àpèrè ọba fín. Orí adé. Kódà kó má jórí adé, gbogbo gíga láyé àwọn ò ní bẹ́ẹ̀ lọ́hùn kó jábọ́. Kábíyèsí Olódùmarè. Àlàyé là ń ṣe, àlàyé yẹn bóyá ọ̀nà wà wò pé kò yẹ ká ṣe náà fi ń wò pé àrífín ni pé ká ṣe àlàyé. Meanwhile tí àwọn president wa bá ṣẹ̀ wá gbogbo wa náà la máa ń fẹ̀hónú hàn lórí ẹ̀rọ ayélujára. So tára náà bá wá tá a bá sọ ohun tó yẹ ó ṣẹlẹ̀ tó ń dùn wá nínú ọmọ lè pe bàbá ẹ̀ pé dádì mi nǹkan tẹ́ ẹ ṣe fún mi kò tẹ́ mi lọ́rùn, kò túmọ̀ sí bá rí fín. So orin táwọn èèyàn míì fi ń ròyìn pé àrífín nù. So ìmáàmù Ògbómọ̀ṣọ́ ò ní rí ọba fín láéláé. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwa tá à ń tẹ̀lé ìmáàmù Ògbómọ̀ṣọ́ à lè ọba fín. Àlàyé ìfẹ̀hónúhàn pé ohun tẹ́ ẹ̀ ń ṣe fún wa yìí kò tẹ́ wa lọ́rùn, ó ń gún wa ní kẹ́sẹ́ ara, àfi ká sọ. Wọ́n ní tá a bá léegun títí tí eégún bá léèyàn títí tó bá kọ ògiri ayójú padà. So yín ò túmọ̀ sí pé àṣàrífín àdín rọ́bà fín láéláé. Kọ́lọ́run jẹ́ kí ààrẹ yín pẹ́. Ní ẹnu bíi ìjẹrin sí jarun mo rí fọ́nrán kan tí bàbá wa Chief Imam Ayílára the second kan ṣe tí wọ́n sọ sí orí ẹ̀rọ ayélujára tí wọ́n sọ yìí pé tẹ́ ẹ bá ń bú àwọn gbà o, ṣùgbọ́n tẹ́ ẹ bá rí ọba àwọn fín tí ń ṣe ọba Ghandi Orúmọgẹ́gẹ́ ọ̀hún àfi ọdún ọjọ́ kan ṣe kútùbà lórí ẹni yẹn, torí pé tó bá ti rí ọba wa l'Ógbómọ̀ṣọ́ fín
o ti rí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ fín o mo fi wá gbà pé tòótọ́ ni. so ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ kódà kò sọ́ba kan tó lè rí fín tí n bá mọ̀ pọ́ bá yẹn wà lórí right. ẹ tẹ̀lé. màá tẹ̀lé. kábíyèsí lódùmarè. so bí ọ̀rọ̀ Kàbísọ́lá ti rí. ọlọ́run ní jẹ́ kí ẹ fi ọjọ́ lọ́jọ́ lọ. bàbá wa Kàbísọ́lá tó bá jẹ́ pé ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ wọn rí ọba fín kí ló bá ọ̀rọ̀ kóòtù wá. torí pé àwọn àgbàlagbà wọn máa sọ pé a ń dé láti ilé ẹjọ́ ká padà di ọ̀rẹ́ kí ló fà á tó fi rí bẹ́ẹ̀. lórí ọ̀rọ̀ yẹn mo ti ṣe fídíò lóríṣiríṣi lórí ẹ̀ kódà mo ṣe rìlíìsì fídíò lórí ẹ̀ bóyá bíi ijọ́ mélòó kan. ṣe rí ọ̀rọ̀ kóòtù àkọ́kọ́ ẹ pòwe kan òwe yẹn Yorùbá máa fi ń dá wàhálà lẹ́nu. àìrú òwe wo nìyẹn. pé àyín ti kóòtù dé ká dọ̀rẹ́. ká dọ̀rẹ́. ọ̀rọ̀ burúkú ni. débi ó yẹ owó yẹn nídìí amendment lẹ́sọ̀. ó nídìí àtúnṣe. rísì tó fi jẹ́ òwe burúkú ni wípé ẹ̀tọ́ èmi àti yín jọ ṣe business. nígbà tá a jọ ṣe business yẹn tán ó wá kú kí àjọ rírì. èmi wá fẹ́ dá gbé. ẹ wá fẹ́ dá gbé ayèrè. mo wá gbà kó yẹ ká dẹ́ kó jèrè yìí mo ti bá àwọn tó yẹ kí n bá sọ mo ti bá wọn ti bẹ́ẹ̀ sọ. ẹ gbọ́ the next step ni pé ká pe ìjọba sí. kó má bàa dá wàhálà lẹ̀. kó má di pé a máa jà láàrin ara wa tàbí ká máa lépa ẹ̀mí ara wa káàkiri. ká máa lépa ẹ̀mí ara wa èyí tó dáa jù náà ni pé kíjọba bá wa dá sí. òun ló bí ó dáa nígbà tẹ́ bá sọ pé èèyàn gbéyàn lọ kóòtù àǹtí kóòtù dé ká dọ̀rẹ́ kí ni ẹ bá wo àwọn olórí wa bàbá wa Tinubu ẹ mọ iye ìgbà tí wọ́n ti gbé wọn lọ kóòtù gbogbo wọn tán gbé wọn lọ kóòtù wọn máa jọ ń ṣèjọba lónìí ni. kábíyèsí. bàbá wa Ọbásanjọ́ àìmọye. bàbá gbogbo àwọn president wa wọ́n lọ kóòtù wọ́n máa lọ kóòtù láti lè ṣe settlement ni kò túmọ̀ sí pé a máa ti kóòtù dé àníṣọ̀rẹ́ tó bá pé bí mo gbé ẹ lọ kóòtù kí n lọ parọ́ mọ́ ẹ lọ́hùn àbí kí wọ́n wá di pé ọ̀n tì ẹ mọ́lé ọlẹ́ yìí ò ń sọ̀rọ̀ tì mọ́lé ó ṣe báyìí fún mi bẹ́ẹ̀ kọ́ mo ṣe báyìí ló ṣe yẹ kẹ́ ṣe ọkọ àtìyàwó a máa gbéra wọn lọ kóòtù wọn á dẹ̀ dín wọn á tún ṣì máa fẹ́ ra wọn o so kò túmọ̀ sí pé kì í ṣe wá rí ohun tó bí kóòtù òun ni wípé bàbá wa ààrẹ àgò àwọn ni wọ́n ti kọ́kọ́ sọ pé kí mọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ step aside ìtumọ̀ ẹ̀ ni pé kí wọ́n kán lọ rọ́kúnlé pé kán lọ rọ́kúnlé pé nítorí àwọn ẹbí wọn sọ pé wọn ń ṣe ọmọ ilé now ìmọ̀ọ́mù wá wí pé ta ló fẹ́ lọ bá bàbá ààrẹ àgò dẹ̀ jẹ́ ẹni tó ń pàṣẹ láàfin gbà náà torí pé bàbá wa Ajagungbadé tàná ti kú. ó ti lọ bí agbárin. wọ́n ti kú so òun ló wá jẹ́ ààrẹ àgò ló jẹ́ ẹni tí ń pàṣẹ ó wá ní kí mọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ step aside torí pé wọ́n súnmọ́ àwọn fámìlì tí Yunusa tó jẹ́ pé wọ́n sọ̀pọ́ọ̀tì Habeeb. ìyẹn ìmáàmù ààfin. wọ́n sọ̀pọ́ọ̀tì ẹ̀ náà ṣe sọ pé kí mọ̀ọ́mù step aside. ẹni kéèyàn lọ yanjú ọ̀rọ̀ ẹ̀nu ilé wa ní kó step aside kan ti mọ́sálásí ṣó possible. kò possible. bàbá kó tó di pé ẹ tẹ̀síwájú ní orí ọ̀rọ̀ yẹn ṣé ẹ mọ̀ pé kò ṣeé ṣe kó sọ pé ipò kan sí ilẹ̀ o kéèyàn kan wá kọ ògiri kó lọ síbẹ̀ talẹ́ni tó ṣe àtọ̀nà tí ìmáàmù fi kúrò nílùú Abẹ́òkúta tàbí ẹni tó wá pe ìmáàmù lábẹ́òkúta kó tó di pé bàbá wa ìmáàmù àná gbèsè bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọn ń lọ sílé bóyá ìgbà ọdún tàbí nǹkankan ṣé ilé kọ̀ọ̀kan ni wọ́n ń dé sí ni àbí wọn kì í yọjú sọ́wọ́n ẹbí wọn sáwọn ẹbí wọn yẹn wọn mọ̀ gbà yẹn ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé kó tó di pé ọdẹ orí ipò ààfin agbẹ́ pé wọ́n ṣe exam ṣebí inú ilé wọn ní gbogbo wọn ti jókòó ọmọ Unisa ní gbogbo wọn kí ló dé tó wá dé pé ọjọ́ pé àwọn ọmọ pé wọn kì í ṣe ọmọ inú ilé wọn kí ló fà á. ṣe rí òun náà ni mò ń ṣàlàyé nígbà tí bàbá ọba Gandhi náà tún dé bàbá ọba Gandhi tẹ́ bá wo fọ́nrán kan tí Suberu sọ pé wọ́n sọ pé wọ́n máa bá wọn yọ ìmáàmù náà wọ́n ṣe sọ́pọ́ọ̀tì wọn tó fi dórí ìtẹ́ àwọn wá débẹ̀ tán náà wọn ò ní pé káwọn lọ sọ́dọ̀ ọlọ́pàá òṣìwò tó sọ ń gbogbo gbà yẹn àwọn èèyàn yìí náà bàbá ọba Gandhi náà dé ẹ ti gbọ́rọ̀ tàkọ́kọ́ ẹ ti gbọ́ tẹ̀kejì next thing ni pé ẹni kí mọ̀ọ́mù step aside
kan ti mọ́sálásí. wọ́n tẹ̀lé ọ̀rọ̀ ààrẹ àgọ́. àwọn tẹ̀lé ọ̀rọ̀ ààrẹ àgọ́. ìmọ̀ọ́mù lẹ́ni tó fẹ́ lọ bá mọ́ kò lè lọ bá ààrẹ àgọ́. ẹ̀rẹ̀ ti sọ pé kí ẹni kó fiṣẹ́ lẹ̀ kó fiṣẹ́ lẹ̀. àti ẹ̀sìn ń bọ̀ lórí ìyẹn o ẹ ti lọ kò lè lọ bá ààrẹ àgọ́ mọ́ kò lè lọ bólóyè kankan mọ́ nínú ìlú ẹni tó kù tó dẹ̀ lè lọ bá ìjọba àtọlọ́hun. wọ́n ní after God na government. so ẹ gbàgbé pé bóyá ènìyàn kan after God na government. déédéé ohun tó sì ṣẹlẹ̀ sí mọ́ọ̀mù yìí ó ṣẹlẹ̀ sí bàbá ọba Ghandi nígbà táwọn aráalé wọn sọ pé wọn kì í ṣọmọlé. ìdílé ọlọ́run sọ pé wọn kì í ṣọmọlé. ọ̀nà ṣọmọlé kódà àtúrẹ́ ẹni tó sọ pé kí wọ́n wá sọ̀tún mọ́ Ghandi. tó jẹ́ inú ẹbí wọn pé torí pé kò sí ohun tó ń jẹ́ Ghandi but kò sí yín ò kan wá inú ẹbí wọn nìyẹn àmọ́ bàbá wa Ṣèyí Mákindé ò torí ẹ̀ sọ wípé kí ọba Ghandi kọ́ ọba Ghandi lọ step aside kò wá sí bọ́bọ́ ṣe sórí tí náà kí o ṣe. bẹ́ẹ̀ni. ìhun tó bí ilé ẹjọ́ nìyẹn tó bá wá ń sọ̀rọ̀ nípa pé ta ló ṣokùnfà wọn wá sí ìlú Ògbómọ̀ṣọ́. èmi mọ díẹ̀ ń bẹ̀. ṣé ẹ lè sọ fún wa. díẹ̀ tí mo lè sọ ni pé mo rántí pé àkọ́kọ́ ọjọ́ tí wọ́n kọ́ pé wọ́n wípé kọ́ máa bọ̀ nílé àwánú kíláàsì ìjọ náà ni àwánú kíláàsì tí wọ́n ń kọ́ wa ń kéwú lọ́wọ́. ok mo fẹ́ bẹ̀rẹ̀ pé kíláàsì wo nìyẹn bẹ́ẹ̀. àwọn kọ́ wa ń kéwú lọ́wọ́ ni. níbo ni ìlú bó lọ́wọ́ ń gbà yẹn. wọ́n wà nílùú Abẹ́òkúta. ok. náà wàá pè wọ́n pé ẹ máa bọ̀ o ìmọ̀ọ́mù tí kan ní ilé wa ní. ìmọ̀ọ́mù kan ìmọ̀ọ́mù dẹ̀ sọ nǹkan kan pé ṣé báwọn èèyàn wà nù ilé. àwọn ò wá àwọn èèyàn wà lé kọ́fọ́ tó wà lé jẹ́ nàún àwọn ìmọ̀ọ́mù làwọn ń bí báyìí wọ́n wà òkè àwọn dẹ̀ níṣẹ́ wọn lọ́wọ́ kinní kan ó tún yá bàbá Mọ́gàjì ilé Ayélára ó tún pè wọ́n. bàbá tó jẹ́ àgbàlagbà lé. ó tún pè wọ́n pé a ní kó máa bọ̀ sẹ́ wọ́n ní ilé wa ló kàn meanwhile ohun tó ṣe torí ẹ̀ ní kí mọ́mù máa bọ̀ ní pé criteria tí bàbá wa Jagungbadé Ìtànà need tí wọ́n rí tí wọ́n ti rí tó bá dẹ̀ rí wọ́n máa gbé oyè yẹn kúrò nínú ilé wọn. now ìgbà tí wọ́n pè wọ́n tọ́wọ́ tún gbọ́ bàbá Mọ́gàjì tún wá tún wọn pè wọ́n wá sọ statement kan ló jẹ́ kí mọ́mù lọ. bàbá Mọ́gàjì ní à ń pè ẹ́ o wá tí oyè yìí bá fi lè bọ́ kúrò nínú ilé wa á jẹ́ kó yé gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ pé ìwọ ló jẹ́ ká jẹ oyè. bàbá Mọ́gàjì sọ bẹ́ẹ̀ fún Ṣéwù ìmáàmù àgbà. wọ́n sọ fún Dr. Tọ́lá. ìtóbi tí Dr. Tọ́lá àfi lọ sí. pé oyè ilé wa ṣó yẹ kó bọ́ mọ́ wa lọ́wọ́. nígbà tán wá débẹ̀ tí wọ́n ti kọ́kọ́ ṣe ẹ̀sáàmù nínú ilé lóríṣiríṣi kò ń ṣe pé bóyá. kò yẹ pé bóyá ẹ̀sáàmù nú ọ̀lù yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá ṣe. wọ́n ti ṣe ẹ̀sáàmù tán ti bi wọ́n léèrè pé ọmọ ibo ló jẹ́ ibo ló ti wá wọ́n ti jọ sọ oníkàlùkù wọ́n ti jọ mọ̀. kí ló fà ẹ́ máa gbọ́ nígbà tí bàbá Mọ́gàjì tó pé wọn tó mọ̀ pọ̀ mọ́ lẹ́nu wọn kí ló tó ṣe wà ń béèrè pé ọmọ ibo ní ibo ló ti wá nílé padà. ọgbọ́n ẹ mọ̀ ọ́ tún oníkàlùkù tún ṣe screening ni ta ni bàbá tiẹ̀ ọmọ kìíní kan ni ọmọ bá lè ẹ ti mọ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn so ìgbà tí wọ́n padà pè wọ́n ní gbogbo iná bẹ̀rẹ̀ gbogbo kìíní yẹn lẹ́yìn yẹn ìmọ̀ọ́mù tún wá padà sábẹ́kúta. Jímọ̀ Kọ́lá. ta ni Jímọ̀ Kọ́lá yẹn. òun ni fọ́mà ló ní Ajáná òkè ó dé òde bẹ́ẹ̀ mi tí wọ́n sì yan Ajáná sí mi òun náà sì lájáná sí nílùú Ògbómọ̀ṣọ́ ló ń pè mọ́ọ̀mù lọ pè mọ́ọ̀mù bọ̀ ẹ máa bọ̀ ńlé kíní kan Ajáná sí Jímọ̀ Kọ́lá ló ń mú mọ́ọ̀mù káàkiri ló mú mọ́ọ̀mù dé ọ̀dọ̀ bàbá wa Èjìdé. ìpè ìmáàmù wa rè ẹni tó kápébù láti di ìmáàmù wa tìlú Ògbómọ̀ṣọ́. ìlú Ògbómọ̀ṣọ́ pé ẹni tó kápébù ní pé torí gbogbo criteria tí wọ́n need ó wà lọ́wọ́ ẹ̀ ìmáàmù ń ṣe PhD wọn lọ́wọ́ torí ẹlòmíà ní ebi ń pa kó tó máa wá bí ṣe kínní ebi ò pa ẹni tẹ́bi bá ń pa òní máa ṣe PhD lọ́wọ́ pẹ̀lẹ́ tó ti ní bùkátà tó ní gbogbo ẹ̀ kó tó ti lè máa ṣe PhD. wọ́n fòkúta ṣe ọ̀dẹ̀ ló pépà. kí kábà sọ pé gbà tó dórí oyè ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ ṣe PhD ẹ̀ so Jímọ̀ Kọ́lá pẹ̀lú ẹni tó tún fún wọn ní full support láti lè máa wá sí kódà Jímọ̀ Kọ́lá gbé mọ́tò ẹ̀ kalẹ̀ níjọ́ oyè tó fi ń gbé mọ́mù ni. káàkiri. so tọ́ máa sọ pé kì í ṣọmọlé ohun tí mo padà rí ni pé
ìyẹn tó ń fẹ́ pẹ̀lú mọ́mù ni pé wọ́n fẹ́ máa control mọ́mù. kọjọ má ṣàpapín. ìmọ̀mù dẹ̀ sọ pé òun ò fẹ́. ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ lòun òun ìṣẹ́ni tẹ́ ẹ lè máa rán tẹ́ ẹ lè máa darí boríbo tàbí tẹ́ ẹ lè máa sọ pé kájọ máa ṣàpapín ló di wàhálà. nǹkan tí wọ́n lérò wọn ọba ọlọ́run ajẹ́kárí yín pẹ́ ọlọ́run ajẹ́kárí yín pẹ́ bàbá wa Kàbísọ́lá nígbà tí ọ̀rọ̀ wa rí báyìí ìgbésẹ̀ wo ni ìmáàmù gbé kó tó di pé ọ̀rọ̀ di ọ̀rọ̀ kóòtù délé ẹjọ́ ṣé wọ́n lọ sọ́dọ̀ ọba Ghandi láti lọ bẹ̀ wọ́n rárá ní àbíbáwò ní sá. gbogbo ìgbà kan ti kọ́kọ́ yanjú ẹ̀ nígbà tí ọba Ghandi ní pé kí wọ́n step aside. ṣé ẹ rí kóòtù kọ̀ọ̀ tó di ilé ẹjọ́ ó ní nǹkan kọ́kọ́ nìkan ṣe. kí ni nǹkan tó ní kọ́kọ́ ṣe. Commissioner of Police nígbà náà ó pè wọ́n sí wọ́n pè imam wọ́n invite imam wọ́n invite sí police headquarter sí police wọn sí police station wọn pé nìbàdàn pé ohun tó ṣẹlẹ̀ ní ìsìn ni pé kí imam máa kírun ní Friday kan kí Abibu náà máa kírun ní Friday kan. ṣé mọ̀ pé wọ́n ti bìlí pé mọ̀mú ò gbọ́n. wọ́n fẹ́ẹ́ ti pápẹ́ bọ̀ máàmù lọ́wọ́ nìyẹn. pé kọ́jọ máa pín Jímọ̀. ṣé ìmáàmù àgbà fẹ́ di méjì ni. ibi tí ọ̀rọ̀ yìí ò wáyé mi nìyẹn ẹ ní pé kéèyàn pé kó máa ẹ̀dẹ̀ ní kì í ṣọmọlé o bọ̀tẹ́ gbà yí pé tó bá jẹ́ ó fọwọ́ sí pé kẹjọ máa kímọ̀ kí àjọmọlé ńgbà náà ìmọ̀mù wa ní òun ò gbà ọmọ nìkan òun máa ṣe ló bí tí mọ̀mù fi sọ pé ẹ wá sọ pé àwọn máa kí èmi nìkan àtẹni tí mo bá sọ pé kó máa kí tí ń bà sí nlé ló máa dúró lórí múbà ohun tó bí ọ̀rọ̀ yẹn nìyẹn tó bá dàbí rẹ ní wọn jáde agirimẹ́ǹtì òun ni bàbá wọn bá fẹ́ pín láàrin wọn. wá mọ̀ pé ìmọ̀ọ́mù òun ṣe ẹni tí. wọ́n lè máa bá ṣe irú ẹ̀. gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ gbogbo wa náà la sì rí lórí social media bí mọ̀ọ́mù ṣe sọ. so ohun tó bí. ọ̀rọ̀ yẹn nìyẹn. ọ̀rọ̀ nìyẹn. a lè lọ bẹ́ẹ̀ ní bọ́dì pé mọ̀ọ́mù dẹ̀ ti wá gbogbo ọ̀nà láti lọ bá bàbá ok ẹnì kan bẹ bàbá ọba Ghandi kí náà ṣe gangan. kí ni ẹ̀ṣẹ̀ wọn. kí lẹ̀ṣẹ̀ wọn. tọ́ba dẹ̀ wà déwájú ọba Ghandi torí ọba Ghandi bá bí wọ́n léèrè pé kí ni ẹ̀ṣẹ̀ tó ṣe kí ló fẹ́ sọ. kí ló fẹ́ sọ. àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹni kí ló dé tó fi dúdú báwo ni kò ṣe ní dọ̀rọ̀ kóòtù mi ì lè lọ báyàn kọ̀ọ̀kan mọ́ pé kó jọ kí báwo ni ẹ ṣe máa ní kí n lọ kóòtù kí n lọ lé wa nígbà tá a ti lọ lé tẹ̀ wá ní kí n step aside tó bá sọ níbi iṣẹ́ téèyàn bá ń wà níbi iṣẹ́ kan tó bá ní step aside. kó kú omi iṣẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. kó omi iṣẹ́ ni bàbá wọn bá sọjọ́ lò fún Malam Nuru Ribadu pé nígbà tí ó jẹ́ olórí EFCC tó ní kí Malam Nuru Ribadu pé kó step aside náà pé kò náwọn kankan tó yẹ kó ní Malam Nuru Ribadu step aside ṣán padà síbẹ̀ mọ́ ni tí bá a ṣe ń sọ̀rọ̀ yìí ṣán exist mọ́ so ẹni tí ó ti fi ṣẹlẹ̀ ó ti fi gbogbo ẹ lẹ ẹ wá ní kó step aside. bíi ti báwo. ẹ fẹ́ relegate ẹ nìyẹn. ìdí nìyẹn tí mo mọ̀ fi rò pé ẹnìkan tó lè gba àwọn òun nílé ẹjọ́. nílé ẹjọ́ bàbá ẹ ṣé gan nínú fọ́nrán kan tí mo rí bí oṣù bíi mélòó kan àwọn kan wá sọ bẹ́ẹ̀ bàbá Èjìdé bàbá Èjìdé ló ń sponsor Kàbísọ́lá ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ ta ló ń sponsor yín gọ̀gọ̀ ta ló ń gbówó lẹ̀ fún yín torí ẹmọ̀dí tó fi rí bẹ́ẹ̀ ni tó mi fi ń béèrè bẹ́ẹ̀ ni torí pé ní àkọ́kọ́ ẹ jẹ́ ká tiẹ̀ ẹpẹ́ ti sọ lẹ́ẹ̀kan ẹni ẹ̀ kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ Abẹ́òkúta ni kí ló fà ta ló ń sponsor ṣé bàbá Èjìdé ló ń sponsor yín ni àbí ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ ló ń sponsor yín. ṣẹ́rí kínní yẹn tí máa ń gbọ́ ẹ̀rín máa ń pa mí ìgbà míì tí máa fẹ́ ṣe release video mo máa ń lọ yá owó data láti fi lè release máa yá wọn máa ní kọ́wọn èèyàn kan jọ kan yá mi lówó. kì í ṣe pé bóyá lórí nǹkan tẹ́ ń post yẹn ń rówó ń bẹ̀. mi ì rówó kankan bẹ̀ wọ́n monetize mi Facebook ò monetize mi kábà sọ pé TikTok ò monetize èèyàn lẹ́yìn tó bá ń ṣe live ni ìdẹ̀ ń ṣe live so kábà sọ pé owó tá à ń rí ń bẹ̀ but mo níṣẹ́ lọ́wọ́ tí mò ń ṣe. ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́. gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ èmi àti bàbá Èjìdé àjọ jókòó sọ̀rọ̀ rí. ẹ tútú bẹ́ẹ̀ sọ. èmi àti bàbá Èjìdé àjọ jókòó sọ̀rọ̀ rí.
tó bá fún mi lówó màá gbà o but wọn ò fún mi £1 rí. jọ. yàtọ̀ sí ìjọ tá a lọ sí UI nígbà tí mo mú un ṣe convocation tá a dẹjọ́ lọ yẹn náà mo kàn dúró lẹ́gbẹ̀ẹ́ wọn ya fọ́tò tó ráì tèbù náà wà mo kàn bá wọn ya fọ́tò mo dẹ̀ kúrò ńbẹ̀. kò yẹ pé bóyá ẹ tẹ̀lé wọn lọ sílé wọn. tẹ̀lé wọn lọ anywhere mi kúrò. bọ́tí ẹ mọ́lé wọn. mi ìmọ̀lé wọn mi Ìbàdàn lèmi àti wọ́n ti pàdé Ògbómọ̀ṣọ́ náà ń gbé yìí sí mọ́lé wọn ìdílé wọn rí. bọ̀t kí ló wà fàtọ́wọ̀ yàn fún wọn sọ pé. èmi tó wá fọ́ nìdí ilé tí mọ́mú Ògbómọ̀ṣọ́ ń gbé presently yìí mọ́ bẹ̀. ilé Ayílára ni gbogbo wa jọ dé sí. so mi ìmọ̀ ibi tí mọ́mú Ògbómọ̀ṣọ́ gan ń gbé báyìí. ok yàtọ̀ sí lábẹ́kúta tó bá wá sí lábẹ́kúta. níbi ọ̀rọ̀ bí tẹ́ ẹ bọ́rọ̀ dé yẹn bí oṣù bíi 3 sí 4 kan sẹ́yìn àwọn blọ́gà bóyá ká pè wọ́n ní blọ́gà Ebilende ni tí wọ́n ní wọ́n gbé kámẹ́rà wọn lọ sílé àwọn bàbá wa Unisa wọ́n ní bàbá wa ìmáàmù wà nílé ń bẹ̀ nílé ibi tó sọ pé àwọn ọmọ ẹni tó bí bàbá wa ìmáàmù àgbà tọ́tẹ̀ yẹ pé bàbá wa ìmáàmù àgbà wà lé ọ́n rí blọ́gà bó ṣe ya gbogbo sàárè ya gbogbo nǹkan kan àwọn ẹbí tẹ̀yẹ pé wọn ò mọ bàbá wa Unisa ọdẹ wà lé ń bẹ̀ ọ́n sùn bẹ̀ ọ́n jí ń bẹ̀ wọn ọ̀dẹ̀ lé wọn jáde. a ní ìṣẹ́rí gbogbo tá à ń sọ ìṣe a ní irọ́ níṣẹ́ àwọn náà mọ̀ náà ẹni wèrè ọ̀rọ̀ ìrọ́kù tó pọ̀ lẹ́nu sọ̀rọ̀ nípa yìí tó lọ ń ya gbogbo ẹ̀ tó ń ṣe kíní kan. mo rí oyin ẹ̀kọ́ ẹ̀ blọ́gà yẹn náà wà ń gbé kámẹ́rà sọ́wọ́n sàárè kíní kan rè sàárè kíní kan rè. sàárè bàbá mu ìmọ̀ọ́mù. ṣé rí gbogbo yẹn ààrẹ ń jí ni kò sí nǹkan kan bẹ̀. kò nẹ́sẹ̀ lẹ̀. èmi Kàbísọ́lá àwa ń ṣiṣẹ́ tiwa fọ́lọ́hun ni à ń ṣiṣẹ́ tiwa fọ́lọ́hun ni mi ì gbowó lọ́wọ́ bàbá Èjìdé. ẹ gbowó lọ́wọ́ máàmù. mi ì gbowó lọ́wọ́ mọ́ọ̀mù pé Kàbísọ́lá iṣẹ́ tó ṣe mo láìkẹ́ gbà bí ìdẹ̀rẹ́ èèyàn kan rí kó sọ pé òun kọ̀mẹ́ǹtì mi kódà kan rí sẹ́ni mo ní mo fẹ́ ṣí stúdíò ẹnìkan ṣo ló fún mi 10,000 ẹnìkan ṣoṣo ló sẹ́ni 10,000 sí mi. ẹ fẹ́ ṣí online studio bí bẹ́ẹ̀ ṣe pè wáyé kémi náà pé kí n tẹ̀lé máa ohun tèmi náà lọ́pọlọ kémi náà máa ṣe. ìrè èèyàn ìdẹ torí ẹ̀ sọ pé kíní mo gba ká mú pé bọ́lá ń ṣe dá mi nìyẹn kò túmọ̀ sí nǹkan kan o lè máa ní o fẹ́ nǹkan kan kó má rí kò túmọ̀ sí pé kó wá jẹ́ ké èyí tó ń ṣe èmi ni pé ẹni tó ga ò gbọ́dọ̀ jábọ́. Kàbíyèsí lágbára Ọlọ́run ọ̀dẹ̀ ni àdẹ̀ ní jábọ́. rísì ni wípé tí mo ṣe ń sọ bẹ́ẹ̀ ni pé bàbá tèmi kò ń ṣe pọ́n ga ìlẹ́ni tó ga lọ́wọ́ kí n wá rí ìwọ tó ga bẹ́ẹ̀ ṣe ń tẹ́ ẹ tòjọ́ yìí ẹ mọ tó ju yín rí kéèyàn kan wá bẹ lọ́run pé kí nǹkan yìí bàjẹ́ tèmi bá gbọ́ máa takú ti lọ́rùn ni pé ìka èèyàn ni wọ́ọ̀yì ìyẹn tó bí ọ̀rọ̀ mọ́mù nìyẹn sáàtì pé ìmọ̀mù jẹ́ àáfàá mi àmọ́ n tójú ẹ̀ rí kó tó débi ó dé yẹn kí wọ́n kàn wá ní kó jábọ́ so ìyẹn lèmi ń ṣe owó mi ni mo fi ń ra data kò yẹ kó bí ẹnìkan kan sponsor yìí ẹnìkan ò fún mi lówó rí ó ní mo wà láhìtà láìsí. ṣùgbọ́n lábẹ́ fọ́nrán tàwa sọ tí bàbá wa Èjìdé bá kọ́ sábẹ́ ẹ̀kọ́ pé pa Kàbísọ́lá mo fún ẹ lówó rí tàbí tẹ́nìkan bá yẹ pé òun wá mẹ́gbù lọ́jọ́ tí wọ́n fún mi lówó ńkọ́. bàbá wa wàláhì kò sẹ́nìkan tó lè sọ bẹ́ẹ̀. ẹ̀yin ará ìlú Ògbómọ̀ṣọ́ káàkiri gbogbo àgbáláyé ẹni tó bá rí irú ẹ̀rí kó gbé jáde. ẹ̀ṣẹ̀ ti gbọ́ nǹkan tí ọ̀gá wa bàbá wa Kàbísọ́lá tó sọ. gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ entirely ẹni kò sọ pé Kàbísọ́lá gbà. Kàbíyèsí ẹ kàn ń ṣe tọ̀dọ̀ yín fọ́lọ́run. èmi ṣe tèmi fọ́lọ́run ni pé torí tó post yẹn wàá gba 1,000 torí tó post yẹn tó kò lè fi ra data kódà àìmọye nǹkan mi ti máa ti ní for sponsorship ti máa send síbẹ̀ kọ́bọ̀. lágbọ́rọ̀ lọ́rùn ọba lójú iṣẹ́ tèmi ni mo ti ń rówó torí mo máa ń bẹ́yàn kan ṣe birthday jingle ìyẹn wọ́n máa ń fún wa lówó lórí ẹ̀ èmi mo ní iṣẹ́ ogun mi ni so mo dẹ̀ níṣẹ́ mi tí mò ń ṣe. yàtọ̀ sí yẹn. yàtọ̀ sí yẹn bọ̀ pé torí pé mò ń dá sọ̀rọ̀ mọ́mù Ògbómọ̀ṣọ́ náà ṣe pè mí pé gbowó bàbá Èjìdé kìíní kan anybody orí gbogbo ẹ̀rọ ayélujára mo ti sọ ìwọ tó bá fún mi lówó pé nítorí tí mò ń post jáde. òun ni ọ̀gá wa Kàbísọ́lá ti sọ yẹn ìwọ tó bá sọ pé o fún Kàbísọ́lá lówó rí jáde síta kó wá sọ pé torí kó dẹ̀ mú evidence mo ṣe ló ṣe fún mi lówó mo jáde kó dẹ̀ mú evidence jáde kó dẹ̀ mú receipt ó ṣáà máa ní receipt so kọ́ lọ kó ṣàánú wa. ọ̀gá wa ẹ ṣe ẹ kú àtàárọ̀ ohun tẹ́ ń lò ara yóò ní gbà ó lágbọ́ ọlọ́ ojú yóò ní fọ́ ọwọ́ yóò ní rọ ẹrù tá lábíàmọ́ kì í tú wọn ní gbé káyí mọ́lé ọ̀gá wa mo wo fọ́nrán kan tí ẹnìkan jáde tó ń sọ̀rọ̀ tó ń sọ pé kí ni achievement Unisa kẹ ọjà máa ń pe
ṣéwù wa ní kí ni achievement tọ́lẹ́ẹ̀tì látìgbà tó ti débẹ̀ kíní kan kò rí nǹkan kan ẹ̀gbọ́n kí ni achievement ìmáàmù Ògbómọ̀ṣọ́ àbí wọn ní achievement kankan látìgbà tó ti dórí ipò ni. at least nígbà tí mọ́mù Ògbómọ̀ṣọ́ ti dé orí ipò yẹn oyè tí kíná fi wọ́n jẹ ìmáàmù láti lè ṣe kí ni kan polongo ẹ̀sìn. now ẹni tó fẹ́ polongo ẹ̀sìn ṣebí ó máa júwe ẹ̀sìn náà ni. bẹ́ẹ̀ni. achievement wọn ni pé káwòye mọ́sálásí tó máa increase sí nígbà tó débẹ̀. tá bá wá wo ìgbà tí mọ́mù ti débẹ̀ yìí mọ́sálásí tí wọ́n ti ṣí kì í ṣe 3-4 mọ́. kódà àtúrí tó jẹ́ pé àwọn kan tún ń wò wọ́n láwòkọ́ṣe tó ń torí ẹ̀kọ́ mọ́sálásí tó tún fẹ́ ṣe recently. tó ń wò pé ẹgbà tí ṣéwù tọ́lé adórí àpèrè tó dórí tó ti kọ́ mọ́sálásí lóríṣiríṣi àwọn náà ti ń kọ́ mọ́sálásí kódà mo sì rí tí péjì wọn tí wọ́n sọ pé ẹnìkan ló commission ẹ̀. gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. ó jẹ́ bí àwòkọ́ṣe ìmáàmù Ògbómọ̀ṣọ́ so ìmáàmù Ògbómọ̀ṣọ́ àwòkọ́ṣe ni ẹ rí i pé gbogbo tó bá ti ṣe náà máa ń padà fẹ́ ṣe. so àwòkọ́ṣe ńlá ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ jẹ́ so àwòkọ́ṣe yẹn gan náà lásán achievement kan ni. achievement ẹyẹ yẹ wa káàkiri gbogbo àgbáláyé nílùú Ògbómọ̀ṣọ́ ìlú Ọ̀yọ́ Ìbàdàn Ògùn Èkó Ọ̀ṣun Oǹdó ṣé ẹ ti gbọ́ lẹ́nu Kàbísọ́ra ọ̀gá wa yìí pé àwòkọ́ṣe ńlá ni ọ̀gá wa Ṣéhù Tọ́líà ìmáàmù àgbà gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n jẹ́ fún gbogbo ẹ̀yin aṣíwájú ẹ̀sìn nínú ẹ̀sìn mùsùlùmí lágbà Ọlọ́run bá kọ́lọ́run bá kó jẹ́ kí bàbá náà kó pẹ́ kọ́lọ́run bá kó gbé wọn borí ọ̀tá kó jẹ́ kí wọ́n rí ẹ̀yìn òdì ọ̀gá wa à ń gbọ́ pé ọba wa Ghandi Orúmọgẹ́gẹ́ kábíyèsí wọ́n lé àwọn kan láàfin torí pé wọ́n fi ìlú kí Ṣéhù Tọ́líà nígbà tí wọ́n wà báwo ni ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ torí pé ọ̀rọ̀ yẹn ń ṣókùnkùn sí àwọn èèyàn púpọ̀ àwọn fans wa lọ́wọ́ ní ká bá wọn béèrè lọ́wọ́ yín. kọ́lọ́n kó ṣàánú wa. àmín. òótọ́ lọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bá a ṣe gbọ́. òótọ́ ni. wọ́n náà lé wọn láàfin wọ́n lé wọn láàfin nítorí pé wọ́n ń fi ìlú kí ìmáàmù pé wẹ̀yìn ẹ̀ wò bó lọ́mọ ogun bó lẹ́mọ ogun wẹ̀yìn ẹ̀ wò. torí ẹ̀ ni wọ́n ṣe lé àwọn bàbá yẹn àmọ́ ihun tá a máa kọ sọ fún bàbá Ghandi ni pé kọjọ kán bá dá àwọn bàbá yẹn padà torí pé àwọn bàbá yẹn tán fẹ́ jẹ ni wọ́n ń wá a sì ń jàbí ká kú àwọn bàbá yìí mọ̀ pé à ń jàbí ká kú látọ̀ wọn ò ní iṣu pẹ̀lú mọ́ọ̀mù ìmọ̀ọ́mù náà sì ní iṣu pẹ̀lú bàbá Ghandi wọn ò ní iṣu pẹ̀lú anybody àwọn èèyàn ni wọ́n ní iṣu pẹ̀lú wọn látara pé òdodo tí wọ́n gbé dání so lóòótọ́ ni wọ́n lé àwọn ènìyàn. lọ lé àwọn ènìyàn tó kọ̀nfàmù dáadáa. tó kọ̀nfàmù. ẹ ṣe torí pé gbogbo nǹkan tí àpèyìn tàbí ń lérè yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó súnmọ́ ìlú Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó súnmọ́ ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ àmọ́ pé tá bá bí ń lérè nǹkan tá bá gbọ́ lẹ́nu yín kọ̀nfàmù ni. ṣé ẹ mọ̀ pé ẹ̀yin àgbàlagbà máa ń pòwe pé akówárápá ló súnmọ́ Ọlọ́run kọ́lọ́ má jẹ́ ká wà kúra pa. Ọlọ́run ní jẹ́ akúwárá pa. àbí ọ̀gá wa ẹ má bínú pé ọ̀rọ̀ wa pọ̀ ṣe mọ̀ pé àwọn tá a máa ń béèrè ọ̀rọ̀ báyìí àwọn máa ní túlétúlé tọwọ́ bọ òkú lójú kọ́lọ́ má jẹ́ ká tọwọ́ bọ̀ bọ̀. lẹ́yìn ọba ti lè túlé jù náà á kan áyán funfun. ọ̀rọ̀ Adéyínká Ìgbé pẹ̀lú iṣẹ́ tí ọba wa Ghandi Orúmọgẹ́gẹ́ ọba Ọláoyè tí wọ́n ń ṣe nílùú Ògbómọ̀ṣọ́ kí àṣà àti ìṣe Ògbómọ̀ṣọ́ tàbí àṣà àti ìṣe Yorùbá lápapọ̀ kó lè ní ìtẹ̀síwájú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a gbọ́ pé ọba wa ṣí ibì kan tí wọ́n ti ń hun aṣọ òkè. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n nígbà tí ọba wa Ghandi tí wọ́n lọ sílùú Àbújá láti lọ kí ààrẹ wa ìyẹn Ahmed Bọ́lá Ahmed Tinubu ẹ gbé fọ́nrán yẹn pé ọba wa Ghandi lọ kí ààrẹ wa o ní Àbújá ní Aso Rock ṣùgbọ́n nígbà tí wọ́n ṣí ibi tí wọ́n ti ń ṣe aṣọ òkè ẹ ò gbé kí ló ṣẹlẹ̀ tí ẹ ò gbé ṣebí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ni kí ló tẹ́ ẹ gbé. atọ́kùn Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́. àmín àmín. ṣe rí àwọn nǹkan kan wà wọ́n ní pé ibi tán bá pè é sí. má yọjú síbẹ̀. má yọjú síbẹ̀ torí tó bá yọjú síbẹ̀ ó padà tẹ́ ni. ìjọ tí bàbá ọba Ghandi tí wọ́n lọ sí Àbújá mo gbé mo sọ̀rọ̀ lórí ẹ̀ kẹ́ bá rí ohun tí mo gbọ́ tán ẹlòmíì tún pè mí ó ń ṣépè fún mi. kí ló dé kí ló kọ́ ẹ pẹ̀lú ọ̀rọ̀ ọba máa fọba wálẹ̀ kíní kan èmi bọ̀ mo wá ń sọ fún ẹnìyẹn pé
ọba gbogbo wa ní gbogbo ọba ilẹ̀ Yorùbá. ìmọ̀tẹ́ pé kì í ṣe Haúsá àbí Fúlàní. mi ń ṣe Haúsá mi ń ṣe Fúlàní náà. ọba gbogbo ẹni ó gbọ́ ọba kankan ó ní bàbá kan ní ìlú Ọ̀ṣun ọmọ kékeré ni wọ́n àmọ́ ti jọba mo nífẹ̀ẹ́ ọba yẹn bí. Ondo Orugale ọba tí ó jẹ ọba ní 18 years. ní 18 years mo ti ń fọ́lù wọn látijọ́ tí wọ́n ti dọba. kọlọ́njẹ kọlọ́nlọ́rẹ̀ mi wọn. kọlọ́njẹ kọ́ fi àgbà lò ó. bàbá tèmi nu bàbá tèmi ní gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá. tí a bá wá rí nǹkan kan tá a sọ kò túmọ̀ sí pé a rí wọn fín. kò túmọ̀ sí pé a hate wọn. mo nífẹ̀ẹ́ bàbá ọba Gandhi to the core. níjọ́ tí wọ́n kọ́kọ́ sọ pé wọ́n nominate wọ́n sọ pé àwọn ni wọ́n wọlé fọba. èmi tí mo kọ́kọ́ post ẹ̀ sí page mi rí pé alhamdulilayi àti lọ́ba tuntun nílùú Ògbómọ̀ṣọ́. náà mo post ẹ̀ wọ́n ṣe ẹ̀ sí ní ṣe pé fúngbà tí mo dẹ̀ rélé tí wọ́n ń ṣe yìí ó dàbí wọ́n sọ pé ohun tó ń try láti sọ fún mi ń bẹ̀ ní pé kí má máa post negative achievement wọn positive ni kí n máa post. so ìjọ tí mo wá post bàbá wa pastor tí wọ́n sọ pé tó ń sá sọ̀rọ̀ against bàbá mo wá post àwọn èèyàn tí wọ́n á ń bú mi mo ní ìwọ lẹ́fẹ̀ẹ́ kì í ṣe gangan kí n máa post náà péjì mi ò gbọ́dọ̀ sùn ohun tó bá lọ tá a bá fẹ́ kó ṣẹlẹ̀ lókun tá a fẹ́ kó káwọn èèyàn mọ̀ nípa gbọ́dọ̀ à ń sọ tó bá tẹ́ bá ní ká má post negative way àtẹ́ bá ní ká má post positive way à post negative yìí tẹ́ bá láìkí bẹ́ẹ̀ ẹ mú bẹ́ẹ̀. so ìdí tí mi ṣe post nìyẹn. torí pé wọn lè tulẹ̀ fún yàn jẹ. wọn lè tulẹ̀ fún mi jẹ ẹ̀yàn kọjá kọ́ lórí data fún mi mo tó bá wù mí mo lè post sí péjì mi. bẹ́ẹ̀ni so kọ́ lọ kó ṣàánú. ẹ ṣe gan-an a kú àtàárọ̀ lágbọ́ Ọlọ́run wàhálà àti ìdààmú kò ní wọlé ẹnì kọ̀ọ̀kan wa. àmín. ọ̀gá wa Kàbísọ́lá mo sọ lẹ́ẹ̀kan mo ní àkókò apá ló súnmọ́ lọ́run ẹ̀yin súnmọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ju àwa lọ a gbọ́ pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ mú gbó torí pé ẹ máa gbọ́ o bẹ́ẹ̀ ṣe sọ yẹn kọ́kọ́ ṣe astagfirullah a gbọ́ pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ mú gbó nǹkan tó wá jẹ́ ká máa dáùtù ọ̀rọ̀ yẹn lélẹ́yìí torí pé àwọn kan wà tá a bá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn ọ̀rọ̀ tó gbọ́ lẹ́nu lágbájá kọ̀ǹfàmù ni ẹnu ẹni tá a ti gbọ́ ẹnu àgbà àáfà nínú Kọ̀dìríyà láti gbọ́ ọ̀rọ̀ yẹn àwa wò pé ẹnu ẹni tá a ti gbọ́ ọ̀rọ̀ yìí kó ṣeé ṣe kó má rí ìmáàmù Ògbómọ̀ṣọ́ tì ọkà wa ní pòkè tábàtẹ̀ wà á mọ̀ pé bóyá relationship tó wà láàrin wọn tábà wá béèrè lọ́wọ́ ẹ̀yin lè sọ fún wa ṣé tòótọ́ ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ mú gbó àbí wọn mú gbó. Ọlọ́run kó ṣàforíjì fún gbogbo wa. àmín àmín àmín. èmi súnmọ́ wọn mú mọ́ kọ̀rọ̀ mú mọ́ gbọ́ngbà so ìmáàmù Ògbómọ̀ṣọ́ mú gbó ṣe rí olórí Kọ̀dìríyà ẹni ó sọ àbí. àgbààfà nínú Kọ̀dìríyà mo mọ̀ pé àwọn àgbààfà tèmi mọ̀ nínú Kọ̀dìríyà bàbá wọn lọ́hún gbọ́ ni lẹ́yìn yẹn Násírù lè kábàárà nílùú Kánò. nínú Kánò náà. ṣe rí gbogbo àwọn tó kù mi ìmọ̀ wọn rí yàtọ̀ sí mo dẹ̀ mọ̀ Kàlífà tí àwọn bàbá wọn lọ́hún gbọ́ fọwọ́ sí tí bàbá wa Násírù lè kábàárà tó fọwọ́ sí nílùú Èkó tó jẹ́ àlìfà Kọ̀dìríyà ní gbogbo ìlú Èkó tó ń jẹ́ ìsọ́ọ̀bà. ṣé bá wá rẹ́ lómi ìtẹ́ má máa pè ní olórí àgbà àfà nílùú Kọ̀dìríyà torí pé ẹni tẹ́ ẹ̀ sọ yìí èmi ti mọ̀. ẹ ti mọ̀ ẹni yẹn. mo ti mọ̀ ẹni yẹn tó ní ìmọ̀ọ́mù mú gbó. ó kódà ó tún pé ìmọ̀ọ́mù lọ́mọ àlè ẹ jẹ́ àjọ bíra wa léèrè nínú ẹni tí àwọn bàbá ẹ̀ gbé kalẹ̀ àwọn bàbá rẹ̀ wọ́n gbà fún ìmọ̀ọ́mù àwọn gbà fún bàbá wọn ló ń gbọ́ wọ́n gbà fún Násírù Kábàrà òun wá dé ó wá ní gbogbo tó ṣe yẹn òun wá tún wálé ọwé láwàní fún ẹlòmíì nílùú Èkó òun ní Kàlífà lẹ́yìn tí àwọn tó jẹ́ bàbá rẹ̀ tó ti wé láwàní kan. a jẹ́ pé bóyá ọmọ bàbá ẹ̀ mọ nǹkan ṣe nìyẹn. sódẹ́bílẹ̀lì ṣé yẹn lọ ṣé inú òun àti ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ta ló máa lè. ta ló mú àlè tàbí ta ló mú gbónú wọn. ta ló mú gbónú wọn ta ló wù àmúgbó so ẹ kó ń bẹ ìmọ̀ọ́mù àgbà Ògbómọ̀ṣọ́ ìṣẹ́ni tí mú gbó. àfàwà ẹ ṣe ẹkú àtàrọ ọmọ bórógún ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ torí kìnìún yẹn sì ń wà lójú. ṣe rí àkọ́kọ́ ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ ni ìmáàmù Ògbómọ̀ṣọ́
tẹ́ bá wá fẹ́ mọ̀ pé ṣé ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ ni ẹ lọ sọ́dọ̀ bàbá Caterpillar, bàbá tí wọ́n bí bàbá Adéméjì Bánkọ́lé, torí ìjọ tí wọ́n fẹ́ fi ìmọ̀ọ́mù jẹ ìmọ̀ọ́mù Ìpóráké lábẹ́kúta tí àwọn èèyàn ń bá wọn jà pé ọ lè fi jẹ́sẹ̀ torí pé kì í ṣe ọmọ wa, ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n sì ní kán pè wọ́n wá. Wọ́n béèrè báwọn náà ṣe jẹ́ nílùú Ògbómọ̀ṣọ́, bàbá sọ fún wọn, kódà bàbá sọ fún wọn pé bàbá wa Sàká Balógun bàbá àwọn ni. Bàbá Sàká Balógun tí bàbá wa Caterpillar gbọ́ náà fi ní kí wọ́n ìmọ̀ọ́mù jẹ ìmọ̀ọ́mù Ìpóráké máa pé ọ gbọ́dọ̀ yòówù náà ló kọ́ fi jẹ́ pé kán fi jẹ́ nígbà náà. Ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ mo fẹ́ lè sọ pé gbogbo lifestyle wọn ìlú Ògbómọ̀ṣọ́ ni rísì rè. Nígbà tí wọ́n fẹ́ lọ school Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti gba fọ́ọ̀mù pé àsìn pé under Ògbómọ̀ṣọ́ student union ni wọ́n ṣe ní school. Gbogbo ohun tó ń ṣe ní school Ògbómọ̀ṣọ́ union ni wọ́n ṣe. Ṣé mọ̀ pé nínú school a máa ní Ọ̀yọ́ àní kìíní kan Ògbómọ̀ṣọ́ union náà wọ́n ṣe. Wọ́n sì sọ pé àwọn fẹ́ ṣẹ̀gbá union. Ṣé wọ́n ti mọ̀ pé wọ́n fẹ́ dì mọ́ọ̀mù ńgbà náà ni? Nígbà tí wọ́n pọ̀ ọmọ ọkọ ní wọn kì í ṣe ọmọ àlè. Nígbà tí wọ́n fẹ́ gba fọ́ọ̀mù civil defence olú Ògbómọ̀ṣọ́ náà ti gbà. Ṣé wọ́n ti mọ̀ pé wọ́n fẹ́ di ìmọ̀ọ́mù ńgbà náà ni? Ẹ̀rí akọ̀ máa pa nígbà tẹ́lómi bá sọ̀rọ̀ pé kìíní wọ́n bá fẹ́ ṣe léyà ìlú Ògbómọ̀ṣọ́ ni. Ṣé ẹ máa gbọ́, ṣé nígbà tí wọ́n bá fẹ́ ṣe léyà yẹn ilé ìbọn ni wọ́n ń dé sí nílùú Ògbómọ̀ṣọ́? Ilé Ayílára ni wọ́n ń dé sí. Àkọ́kọ́ ilé ìyá wọn ó wà ká tó dé ilé Ayílára, ibẹ̀ ni òyìnbó la máa kọ́kọ́ kàn lọ́nà ká tó lọ sínú ìlú ilé bàbá wọn. Ilé Ayílára ni bàbá àmọ́mù ti ń ṣe iléyá. Inú ilé Ayílára gangan ni o. Bàbá Abbas mọ̀ wọ́n. Kí ló dé wọn yẹn wá ń deny wọn? Àní wọ́n fẹ́ control, wọ́n ti believe pé ìmọ̀ọ́mù tán jẹ yẹn wọ́n máa kówó wálé. Ìmọ̀ọ́mù dẹ̀ ní mọ́sálásí la gbọ́dọ̀ tún ṣe. Akádẹ̀ tún lè ṣe ká tẹ́sì ṣe kápolówó ẹ̀sìn ká yọ ohun tí ò bá da. Ìjà tí ìmọ̀ọ́mù ń jà pọ̀ o. Ìmọ̀ọ́mù ń jàjà wípé kájọ máa pínwó. Wọn ò gbà. Àwọn àyímọ̀ tí wọ́n ń bá mọ̀ọ́mù jà, wọ́n ń bá mọ̀ọ́mù jà nítorí pé wọn ò rówó pín ni o. Àwọn àfa kọ̀ọ̀kan nílùú Ògbómọ̀ṣọ́ tó ń bá mọ̀ọ́mù jà, mọ̀ọ́mù ò ṣẹ̀ wọ́n o. Èkìdá pé mọ̀ọ́mù ń polówó pé oògùn ò dáa. Ẹyẹ ṣoògùn ẹyẹ parọ́ mọ́ àwọn èèyàn, ẹyẹ sọ pé ẹ rí nǹkan kan, ẹyẹ ṣẹbọ. Ìyẹn ló ń bí ẹlòmíín inú tó fi ń bá mọ̀ọ́mù jà pé ìta bá gbọ́ ìmọ̀ọ́mù àmúgbó kò sí tó jẹ́ kó sọ bẹ́ẹ̀, kò ju adẹ́nìkan pè ní ó ní ìmọ̀ọ́mù ẹ̀dẹ̀ láàrin èmi àti ẹ̀ṣẹ̀ mọ̀ọ́mù òkì í mugbó torí ó máa ń dégò dúdú mọ́ ní èèyàn dégò dúdú mọ́ṣẹ́ tó lọ ṣe ní civil defence ni. Iṣẹ́ ẹgbẹ́bọn ni. Ẹni tó ń ṣiṣẹ́ ẹgbẹ́bọn, ẹni tó ń ṣiṣẹ́ pé security personnel ó lè dé army squad ni iṣẹ́ tó lọ ṣe. So ẹni tó lọ ṣe iṣẹ́ army squad ó lè dégò dúdú kó máa wo bíbá yìí, kó máa wo yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé wájú ló ń wò tó dẹ̀ jẹ́ pẹ́gbẹ́ ló ń wò, tó dẹ̀ pẹ́ yìí ló ń ṣọ́. So mo ní tó jẹ́ ó ti wà nínú lifestyle wọn ni. Kódà tẹ́ bá rántí ìgbà kan èmi gan mo máa ń dégò dúdú gan tó mo fi ń fẹ́ kọjá wọn. Bọ̀gbà tí mo wá mọ̀ pé torí iṣẹ́ tí wọn lọ́ ṣe é ṣe lèmi ò ṣe ń dé mọ́ pé èmi ìgbà ṣe iṣẹ́ tèmi nu. Ẹ ṣe a kú àtàrọ̀. Àwọn kan tó wá sọ pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ pé wọ́n ń kówó jẹ àti pé papà àwọn mọ́tò ńláńláńlá tí wọ́n níyẹn owó tó kó jẹ lọ́ fi rà ẹ̀ là níyànjú lórí ẹ̀. Ṣe rí àkọ́kọ́ wọ́n kówó jẹ àwọn wo ló kówó sí mọ́sálásí tó fi kó jẹ. Àbọ̀ ti pawó lẹ̀ síbẹ̀ ni. Nígbà tí mo mú de ohun tó bí pé kán ṣéǹjì báńkì àkáǹtì mọ́sìkì nìyẹn. Wọ́n dé wọ́n ní kẹ́ ẹ wá ṣàkáǹtì iye tá ẹ pa. Tó ti wà lẹ̀ gbogbo ọ̀sẹ̀ tán para kò yí gbogbo kìíní kan ẹ̀wọ̀n ọ̀rẹ́ àkáǹtì ṣe. Ẹ sì gbé bọ́ọ̀dù pé ẹ fẹ́ ṣe mọ́sálásí ààrẹ wo. Ìmọ̀ọ́mù wá dé. No, ọ gbé bọ́ọ̀dù síta pé wọ́n fẹ́ ṣe mọ́sálásí. Ẹ ò mọ̀ bóyá owó tàbí wọn. Sáwọn kan sọ pé wọn owó wọlé ni. Àmọ́ bóyá wọn ò pawó. Ìmọ̀ọ́mù wá dé lẹ́ni táyé ń fẹ́. Ìmọ̀ọ́mù wá sọ pé òkè a fẹ́ ṣe mọ́sálásí o, a fẹ́ tún mọ́sálásí ṣe, àwọn èèyàn wá ń sanwó sí ọgbọ́n wa ká má àkáǹtì yẹn gbàtọ́ àti rí kí wọ́n ṣe àti rí kán ṣe àkáǹtì ó dáa ẹ̀já lọ open àkáǹtì mi. Ẹbí wọn léèrè àkáǹtì tí mọ̀ọ́mù open ṣé mọ̀ọ́mù ní signatory. No, àwọn kan ń sọ ń bíbá yìí pé ètò ìmáàmù ní signatory mọ́sálásí torí ẹ̀ lọ́ ṣe ń lọ gbowó wọn ra mọ́tò wọn ṣe gbogbo nǹkan. Ọ̀dẹ̀ ẹlẹ́lòmíì
ọ̀dẹ̀ ni wọ́n. ọ̀dẹ̀ ni wọ́n. ìmọ̀ọ́mù ẹ̀fà ìgbà tó wà tó bá sọ pé èèyàn ń kówó jẹ ṣebí ńgbà tí wọ́n wà ní àdíàm ó yẹ kán ti lè pariwo wọn pé lóòótọ́ ni ó kówó wa jẹ kó tó kú òun bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ náà ṣe fìmọ́ọ̀mù ṣe life patron ní àdíàm. dèní life patron ni wọ́n ládìám. ṣé tó bá jẹ́ni tó kówó jẹ wọ́n máa filẹ̀ síbẹ̀. torí pé ó ṣe dáadáa kó tó kó ó ṣe dáadáa ó tún mú mọ́sálásí ṣe. tẹ́ bá sì wo iṣẹ́ tó ń ṣe òkè ẹ wo tọ́ílẹ̀tì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún kọ́ tó jẹ́ tìgbàlódé. tẹ́ bá mọ plans tó wà lórí pé ohun tó fẹ́ ṣe lórí mọ́sálásí ọjà àgbò mọ́sálásí central mosque ní the next 5 years ẹlòmíì máa wò pé ṣé Saudi ni bíi ni. pẹ̀lú plans tó wà nílẹ̀ tí màá ṣe pé àwọn kọlọ̀rọ̀wọ̀ sí ọba yìí jẹ́ yìí. ni wọn ò fẹ́ jẹ́ kí iṣẹ́ ẹyọ̀bọ̀ tí mọ́ọ̀mù ń ṣiṣẹ́ lọ wọn ò wo tí wọ́n. so ìmọ̀ọ̀mù ò ti ẹni tó ń kó jẹ gbogbo mọ́tò tẹ́ rí yẹn wọ́n fún wọn ni. wọ́n fún wọn lọ́wọ́ mọ́tò yẹn. ó dàárí nínú àwọn tó jẹ́ pé wọ́n pera wọn lọ́tà èmi sì mọ̀ pé wọ́n ń ṣọ̀tá ìmọ̀ọ̀mù tó já sí pé àwọn náà kọ́kọ́ fún wọn ní mọ́tò ńgbà tí mọ̀ọ̀mù débẹ̀. lọ́kọ́ fún máàmù ní mọ́tò pé mo fún ẹ àdẹ̀fí bó ṣe dẹ̀yìn tó wá ń tún sọ̀sọ̀kúsọ pẹ̀lú mọ́ọ̀mù. àmọ́ wọ́n ti bìlí pé mọ́tò tọ́wọ́n fún mọ́ọ̀mù yẹn ni mọ́ọ̀mù máa lò kú ìmọ̀ọ̀mù wa ọlọ́run wá ṣàánú mọ́ọ̀mù. ṣe màmá dá lóhùn tóun bá lóhùn ò ṣe mọ́ ọ̀lẹ́wọ̀n tó máa ṣe pọ̀. ọlọ́run wá yàn wọ́n míì pé ó yẹ fún ní mọ́tò tán ti fún mọ́ọ̀mù kò ń ṣe mẹ́ta náà ètò ìṣebí tá a rí ń di wọn ni ìmí ń bọ̀ tẹ́lẹ̀ máa sunkún. èmi ń bọ̀. mo in the next má jẹ́ sọ. má ti bẹ̀ torí nǹkan téèyàn bá fi pamọ́ ló níyì. so gbogbo pé kówó jẹ wọn kówó jẹ o ìmọ̀ọ̀mù ń ṣiṣẹ́ ọlọ́run lọ. kódà ẹlòmíì bìlí pé ìmọ̀ọ̀mù ó ti kọ́lé ilé tẹ́ bá rí ilé tó kọ́ ìmọ̀ọ̀mù látijọ́ tí wọ́n ti wà ń bẹ̀ wọ́n ti ra ilé kan tó fẹ́ kọ́ rè. ohun tó ń ṣiṣẹ́ ọlọ́run nítorí pé wọ́n ń ṣe skul ńlá lọ́wọ́ ṣiṣẹ́ ọlọ́run kọ́ nìyẹn. kábíyèsí lè dè máa rí. iṣẹ́ ọlọ́run nìyẹn iṣẹ́ ayé kọ́ náà wọ́n ń lé. ọ̀dẹ̀hùn ayé. alẹ́sí complex alẹ́sí kìíní kan yẹn iṣẹ́ ayé nìyẹn tá a fẹ́ fi pawó sápá. ìmọ̀ọ́mù ń pa ọ́n fẹ́ ṣiṣẹ́ ọlọ́run náà pé iṣẹ́ ọlọ́run lè lè mú gbọ́dọ̀ gbé dání ìyẹn ni gbogbo ìtẹ́ẹ̀rí tó ń ṣe yẹn. àwọn tí wọ́n wá mọ̀ díẹ̀ súnmọ́ mọ́sálásí báwo lẹ ṣe mọ̀ pé ó kówó jẹ ẹ ti kúrò mọ́sálásí ẹ ti sá lọ nítorí pé ẹ fẹ́ kán púròpù yín ẹ wá náà kówó jẹ. ìmọ̀ọ́mù ò kówó jẹ kọ́ ló kó ṣàlùwọ̀. ẹyẹ yẹn wa ẹ ṣe ẹ kú àtàárọ̀ ẹ wo bí ẹ ṣe ń wò wá ẹ kú bí ẹ ṣe ń wò wá ojú tẹ fún wà kò ní fọ́ etí tẹ fún gbọ́ wà kò ní di. ẹ má bá a pín àwọn fọ́nrán yìí ẹ má bá a comment ẹ subscribe fún wa ẹ bá a tọ notification button nítorí àwọn fọ́nrán mi tí ó kù tí ẹ máa wò lágbọ́ ọlọ́run bá kò ní sú yín o kò ní rẹ́yìn ọ̀gá wa ìbéèrè kan tó kù tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ọlọ́run á jẹ́ ká máa rí wò gbọ́ ní gbogbo ìgbà ọlọ́run á jẹ́ ká tó bá ti ń pè yín báyìí ẹ̀ máa dá wa lóhùn lágbọ́ ọlọ́run bá ẹnì kan wà ní ìlú Ògbómọ̀ṣọ́ yẹn tó máa ń gbé ọ̀rọ̀ ìmáàmù àwa ń gbọ́ pé kírísítẹ́nì ní kíní kan ẹ̀yìn ìmáàmù ló ti wà pé ṣé kírísítẹ́nì lẹ́ni yẹn tòótọ́ sọ́mọ Ògbómọ̀ṣọ́ ni àbí ó kọ́ wà gbé nílùú Ògbómọ̀ṣọ́. ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ ni nìyẹn. bàbá wa Àmọ̀tẹ́kùn Oòduà. Àmọ̀tẹ́kùn Oòduà ẹ̀ ṣe òun nìkan. àwọn wo ló tún kù. Fasco Bless. ìyẹn náà tó wà ń bẹ́ẹ̀. ó wà pẹ̀lú mọ́ọ̀mù. Fasco Bless. ọmọ Yorùbá àtàtà ọmọ Òwú lòun. ìyẹn náà tó wà pẹ̀lú mọ́ọ̀mù. but Fasco Bless ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ lòun. Àmọ̀tẹ́kùn Oòduà kọ́. Àmọ̀tẹ́kùn Oòduà ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ kìrìsìtẹ́nì ni. àmọ́ ńgbà tó ti rí òdodo. no ẹ máa gbọ́ àbí mùsùlùmí ni tẹ́lẹ̀ kó tó lọ di kìrìsìtẹ́nì. kódà kò ṣe mùsùlùmí rí. kìrìsìtẹ́nì ni pọ́nbélé. ọwọ́ àtẹ̀lé màmú Ògbómọ̀ṣọ́ tó bẹ́ẹ̀. òdodo lórí lọ́dọ̀ wọn ó rí i pé irọ́ náà wọn pípù yìí ń pa. ẹ̀rí ní ìsìn tí wọ́n á pò òun náà lọ́mọ àlè. wọ́n ti ń sọ pé ọmọ àlè nítorí ṣé gbogbo ẹni tó bá ti sọ̀pọ̀tì Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọmọ àlè. ṣé ń jọ tí bàbá wa láàfin Ọ̀yọ́ tí wọ́n sọ pé káwọn Ọ̀yọ́ ṣe sùúrù pé àwọn máa fún wọn ní ìmọ̀ọ́mọ̀ wọn ò ní fún wọn ní ìmọ̀ọ́mù tí ó máa bú ọba tó máa dàlú. ṣé mọ̀ pé àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ gbé tí wọ́n ní ọba káre nígbà tí wọ́n wá rí tí Aláàfin Ọ̀yọ́ tó bá ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ya fọ́tò pẹ̀lú bàbá wa ṣé Olúpẹ̀tù irọ́ bàbá wa Olúgbọ́n tọ́jọ́ ya fọ́tò ní ìsìn
Aláàfin Ọ̀yọ́ ti dọ̀ táwọn ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ báyìí. Ògbómọ̀ṣọ́ báyìí torí pé ó ti bá ìmọ̀ọ́mù ya fọ́tò ó ti di ọ̀tá wọn báyìí. Kódà èébú tí wọn lè bu Aláàfin Ọ̀yọ́ ló ń lọ báyìí torí pé Aláàfin Ọ̀yọ́ bá mọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ya fọ́tò. Ẹ ṣeun. Ẹ ti mọ̀ pọ́ tẹ̀ ló wà lára wọn. lọ́wọ́ ṣé láàrin àwọn tí wọ́n ń ṣe ọ̀tẹ̀ yẹn kò sẹ́ni tó kàwé rárá nù wọn ni. Kódà èmi ò gbé ìbò rárá wọ́n gbé ìbò burúkú. Àmọ́ torí pé ẹ mọ̀ ẹ̀jẹ̀ tó bá fi bí yàn ni ẹ̀jẹ̀ ọ̀tẹ̀ náà fi bí wọn. ẹ̀jẹ̀ ọ̀tẹ̀ ni ní tẹ́ máa fi mọ̀ rèé Babangida nínú ìtọ̀tà a gbọ́ pé Babangida ti wá sílùú Ògbómọ̀ṣọ́ rí bọ́mọ ìlú Ògbómọ̀ṣọ́. mọ̀ lọ́wọ́ èmi gan gbọ́ ó tiẹ̀ pẹ̀lú nǹkan tí mo fẹ́ béèrè gbà yẹn pé ṣé kìí ṣe pé ọ̀tẹ̀ tán ló ń gba ayé Babangida tí Babangida lọ fi ṣe nǹkan biribiri sí mi ìná òun lọ tún gbéjà lórí ọ̀rọ̀ ìmáàmù. òun náà ni bọ̀tì mọ́ọ̀mù ò ní gbà fún wọn. ṣé ó ti jọ́ta tí ń ṣe kinní kan jọ́kan lẹ́ máa fi wọ̀. bẹ́ẹ̀ni. wọ́n máa ń sọ ìmáàmù ò níbi tó fẹ́ lọ bàbá ọba Gandhi ò níbi tó fẹ́ lọ Ọlọ́run dẹ̀ sì máa ṣe wọ́n lọ́rẹ̀ ara wọn ṣé rí gbogbo àwọn ọlọ́tẹ̀ yìí ojú máa tì wọ́n Ọlọ́run máa padà ká bàbá ọba Gandhi lójú tó mò ń gbọ́ tọwọ́ kọ́ di à wọ́n ti lo oògùn fún bàbá ọba Gandhi ni ó ní ò jẹ́ kí wọ́n mọ̀ pé ọlọ́tẹ̀ ni àwọn pípù yẹn pé oògùn tán lò fún wọn ni tó bá yẹ Ọlọ́run máa jẹ́ kó ká Ọlọ́run á sì jẹ́ kó ká lẹ́yìn wọ́n sáré títí ikọ́ náà wọn àáfà yẹn tún lọ ṣọ́ọ̀ṣì tó tún lọ ń bẹ lọ́run lórí ìmọ̀ ẹ ṣe mọ́jà lásìkò tó bí Ọlọ́run ni. Kódà àìmọye ọ̀sẹ̀ náà ń pẹ̀rán torí ọ̀rọ̀ mọ́. Pẹ̀rán torí ọ̀rọ̀ mọ́ àti jẹ́ tiwọn ló ń bá ká. Ọmọ ẹ̀jẹ̀ náà ń parọ́ ni. Ṣé ẹ mọ̀ ọkọ tó wá dùn mí lórí ọ̀rọ̀ ẹ̀ ni pé gbogbo àwọn tó ń ṣe kìíní yẹn aṣọ wọn kò máa mọ́. Kò lè mọ̀ tó ti bó ṣe jẹ́ pé ààrẹ ni sponsor on sponsor wọn o. Kódà ní live program a máa ń gbọ́ tán máa ní ẹnìkan láti Amẹ́ríkà adé kan ó fún wọn lówó kinní kan àwa ṣe tiwa ni ààrẹ ni fún wa lẹ́yìn. Pẹ̀lú bá ṣe sponsor wọn tó náà orí ikọ̀ náà lọ wá. Jẹ́ nǹkan kan tó wá kódà wọ́n tún rí wa báyìí wọ́n tún máa wù wá. Kàbísọ́lá gẹ́gẹ́ bí a ti mọ̀ yín ẹ níyà ẹ ní bàbá bó bá tẹ̀ jẹ́ pé bàbá yín ò sí láyé mọ́ bàbá ti kú bàbá kú gẹ́gẹ́ bí ọmọ tó bá jẹ́ ọmọ dáadáa nínú ilé ẹ̀ àwọn nǹkan tí ẹ máa ń post sí Facebook yẹn àwọn fọ́nrán ìmáàmù Ògbómọ̀ṣọ́ àwọn fọ́tò wọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn ní àkọ́kọ́ ṣé nínú àwọn fámìlì ìyá yín àti fámìlì bàbá yín kò sẹ́ni tó wà ní social media nínú wọn tó máa ń rí àwọn kọ̀ọ̀kan débi pé bọ́n ṣe máa ń gbé yín ṣépè tí àyà yín kò máa ń já tí ẹ̀rù kò máa ń bá yín tàbí kọ́ wọn ní kọ́ wọn bí wọn bí bàbá tàbí màmá wọn pé Kábísọ́lá Kábírù má bá wọn dá sọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ mọ́ a ò ní fojú sunkún ẹ èpò tó ń ṣe fún èyí ti pọ̀ jù ṣé kì máa ń rìn rárá nìkan lè máa fà yín sẹ́yìn díẹ̀díẹ̀. Kọ́lọ́n kó ṣàánú wa. Àmín. Wọ́n máa ń rí. wọ́n máa ń rí. Kódà ìyàwó mi sì pè mí pé ó yẹ pé tán ṣẹ́ ni ò jẹ́ kí mọ̀ọ́ṣì ti wà lọ́wọ́ yín ó yẹ kí owó ti wà lọ́wọ́ yín ju báyìí lọ ní òkun ṣe lórí ọ̀rọ̀ social media pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe pé bọ̀ bóyá ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yẹ pé yẹn ló mo ní èpè kọ́ àsìkò yìí ni ṣe rí èpè èmi bìlí pé wọ́n ṣépè fún Ànábì ju bẹ́ẹ̀ lọ. Ànábì mọ́mọ́ sallallahu alaihi wasallam. àwọn tó tẹ̀lé Ànábì wọ́n gbé wọn ṣépè. àwọn sàbẹ́. so iṣẹ́ Ọlọ́run là ń ṣe o ò lè fẹ́ yẹn kù ó dáa inú ẹni tó ń ṣiṣẹ́ Ọlọ́run àtẹni tó ń ṣiṣẹ́ ayé tó ń ṣépè fún àwọn méjèèjì. Iṣẹ́ Ọlọ́run ló dáa jù kéèyàn ṣe. Iṣẹ́ Ọlọ́run ló dáa ẹni tó bá ń ṣépè fún tọ́lọ́run ò bá ti ṣépè fún èpè ò lè jà tó o bá dẹ̀ ti ṣàbòsí pẹ̀lú ohun tó ń ṣe torí mo mọ̀ pé ohun tí mò ń ṣe mi ò ṣàbòsí ń bẹ̀. ó túmọ̀ sí pé ẹni bá ń ṣiṣẹ́ pè tó bá ń ṣàdúrà fún àdúrà lè mú. àdúrà ò lè mú. ẹni tó bá dẹ̀ ń ṣiṣẹ́ àdúrà tó bá ń ṣépè fún èpè lè mú. èpè ò lè mú so èpè ò dà mí. wàláhì tàlá ìsúnmọ́ bí láì torí pé iṣẹ́ Ọlọ́run mò ń ṣe afẹ́ni tí ò bá bímọ ló máa kọ̀ ronú pé òun fẹ́ kí Kábísọ́lá orí báyìí. ẹ̀hún náà làwọn àgbàlagbà máa fi ń pòwe pé ẹni bá náṣọ lórí ikọ̀ kò ní gbàdúrà káṣọ kó fàyà. so ẹni tí ò bá wá bímọ náà tó wá ń ronú pé kí Kábísọ́lá orí báyìí òun náà fẹ́ ṣe lẹ́yà ni. Kábíyèsí Olódùmarè. torí pé Kábísọ́lá àkọ́kọ́ tí èèyàn bá mọ ẹni tó ń jẹ́ Kábísọ́lá ni àkọ́kọ́ kò ṣe é bá fi orí gbórí kì í ṣe òtò oògùn Ọlọ́run la gbójúlé. agbójúlé Ọlọ́run kẹ́ni. kò ń jogún òfò ẹnìkan pè mí jò ní ó ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ kinní kan akọ pa ẹ dànù mo ní wọn ò lè pa mí. ìgbà ló ń pa. torí mo ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ yẹn kinní kan mo ní àkọ́kọ́ tí n bá tẹ̀lé ìmáàmù Ògbómọ̀ṣọ́ torí pé mo rí pé kò dàífàtì mi síbi tí mo ti ń bọ̀ ni ọmọ babaláwo ni mí. ọmọ babaláwo ni.
nígbà tí ọmọ babaláwo wá di àfa báwo ló ṣe wá jẹ́. nígbà tí ń jáde. tẹ́lẹ̀ tẹ̀ sọ pé ẹ̀yin náà ń jáwé jágbó ṣe jo oògùn ṣe kọ́kọ́. ṣé rí ọmọ babaláwo ni mí bàbá tó bí mi lọ́mọ babaláwo ni mi ìfẹ́ sọ̀lú wa ni so mo wá dọ́dọ̀ àfà tó wá ń júwe awo ogun awo fún mi ó wá tún ní kí n lọ ṣẹbọ kí n lọ ṣe mi ní láìkí ẹ̀ náà. nígbà mo ní mo fẹ́ kú òǹdó kan. mo láìkí ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ nítorí pé kò júwe ewé fún mi rí. kò jẹ́ júwe ọ̀nà ọ̀gbẹ́ fún yín. kò júwe fún pé ẹ lọ ṣẹbọ lọ tẹ̀fá kó tó ṣoríire kò sọ́rí kò fún mi kò nígbà tíra ni ó yá lọ́kẹ́ ilé kò dẹ̀ fún mi nọ́kàlẹ̀ àǹjọ̀nú rí bẹ́ẹ̀ náà ni bàbá wa Sheikh Muhibudeen Ajani Alayande tí mo ṣe wà lẹ́yìn yẹn ni. tẹ̀mí tẹ̀lé wọn. tí mo fi tẹ̀lé àwọn méjèèjì nu mi láàfà mi àwọn méjì tí mo ní nìyẹn àwọn méjèèjì tí mo sì ní ọkàn mi balẹ̀ pé wọ́n ń ṣàdúrà fún mi báwo ni mo ju ìwọ́n kí wọ́n ṣe máa hánà bí mo fẹ́ kú o ò lè pa mí náà o ò lè pa mí o ò lè ṣe mí ní nǹkan kan ohun tọ́lọ́ bá fẹ́ ṣe ni ó ṣe ló máa ṣe. so tọ́lọ́ bá fẹ́ kó o ṣẹlẹ́yà ló máa jẹ́ kí n tó o ṣe kó kábà nítorí Ọlọ́run ò ní ju o ṣẹlẹ́yà tó rò lóhùn ò ní fi wá ṣẹlẹ́yà. kàbíyèsí so bí ọ̀rọ̀ Kàbísọ̀rá ṣe rí nu. ẹyẹ wa ṣé ẹ ti gbọ́ inú ọ̀rọ̀ tí Kàbísọ̀rá sọ gbogbo ọ̀rọ̀ tó sọ pátápátá òótọ́ ọ̀rọ̀ ni ẹni tọ́lọ́run ò bá pa kò sẹ́ni tó lè pa ẹni tọ́lọ́run ò bá mú kò sẹ́ni tí ó lè mú ẹ̀yin tẹ́ ń ṣépè ọ̀ní ẹ̀ máa ṣépè yín lọ ẹ̀yin tẹ́ ń ṣàdúrà fún Kàbísọ̀rá ọmọ yín lẹ̀ ń ṣàdúrà fún ilé yín lẹ̀ ń ṣàdúrà fún ẹ̀yin yẹn wa ẹ ṣé ẹ kú àtàrọ̀ bí ẹ ṣe ń wà ojú tẹ́ mú wo nìfọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ má bá a subscribe ẹ tọ notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán tó kù kẹ́sì má bá a comment ẹ má bá a share ẹ sì má bá a like ẹ bá a pín fọ́nrán yìí kó délé kó dóko dé ìlú Ọ̀yọ́ dé ìlú Ògbómọ̀ṣọ́ káàkiri gbogbo àgbáńláyé ọ̀gá wa Kàbísọ̀rá ẹ ṣeun ẹ kú àtàrọ̀ tí a bá tún ní àwọn kankan láti bí lẹ́rìí nígbà míì a tún máa kàn sí lágbọ́lọ́ àdélébáre o àrìnà kórè o àkóyá ebi o iléeṣẹ́ wa Òkodoro Yorùbá tẹlifíṣàn òun lélẹ̀ ẹ bá wa ṣàdúrà fún kẹsẹ̀ bá wa sọ fọ́wọn èèyàn torí àwa náà sì nídìí ìrànlọ́wọ́ kan ràn wá lọ́wọ́ Ọlọ́run á ràn gbogbo ẹ̀yin náà lọ́wọ́. tó bàbá wa atọ́kùn Ọlọ́run níjó bàjẹ́ àmín àmín. rí iléeṣẹ́ Òkodoro Yorùbá iléeṣẹ́ gidi ni torí tí ọba bùkéré bí ẹ̀ẹ̀mejì abẹ́mẹ́ta tí ẹ máa ti gbé mi wá bí ìkọ́ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ọlọ́run níjó bàjẹ́ o. àmín àmín. mo dẹ̀ wá rí i pé ó tún ń dá a sí ni. bẹ́ẹ̀ni. àmọ́ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ Òkodoro Yorùbá tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ Kàbísọ̀rá ẹ̀yin náà ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ ní gbogbo tí ẹ bá lè fi ràn wọ́n lọ́wọ́ Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fẹ́ nìkankan wa torí iṣẹ́ Ọlọ́run eléyìí tí àwọn náà ń ṣe yìí. bẹ́ẹ̀ni. wọ́n kì í ṣiṣẹ́ ayé Ọlọ́run sì ní jẹ́ ó bàjẹ́ fẹ́yìn náà. àmín àmín. lágbára Ọlọ́run a rí i pé ẹ ń tẹ̀lé mọ́mú Ògbómọ̀ṣọ́ náà bẹ́ẹ̀ni ẹ sì ń ṣe dáadáa pẹ̀lú wọn Ọlọ́run tó bàjẹ́ fẹ́ àmín àmín. lágbára Ọlọ́run gbogbo tí ẹ ń fẹ́ nílé iṣẹ́ yìí Ọlọ́run á bá wa ṣe fún yín àmín. gbogbo àwọn ọ̀gá tó wá kọ́ ẹnì kọ̀ọ̀kan wá ń ṣẹ́ torí ọ̀gá tèmi mi lè dínà yẹn a lè jọjọ́ rẹ̀ ọ̀gá mi ni bẹ́ẹ̀ni. bàbá wa Adéyìn Káyìndé ọmọ yìí lépo dọ́jọ́ gbangba Ọlọ́run ní jó bàjẹ́ fún wọn àmín kò ní bàjẹ́ fún bàbá wa mọ́mú Ògbómọ̀ṣọ́ àmín. kò ní bàjẹ́ fún bàbá wa ọba Gándì àmín àmín. kò sì ní bàjẹ́ fún gbogbo wa tá a jó lódodo èèyàn ní bẹ́ẹ̀ni 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 Ọlọ́run ní jó bàjẹ́ èpè tó nǹkan máa ṣẹ́ orí ara wọn náà máa fi lágbára lọ́wọ́ àwọn Yorùbá máa ń pò pé tí ẹ̀lúlù bá fa òjò orí ààrẹ náà ni yóò máa fi gbé ẹni àwọn àgbàlagbà jẹ́ máa ní ẹni bá dẹrú lérú ń tàn ẹni bá ń ṣiṣẹ́ àdúrà ẹ jẹ́ kó máa ṣépè fún kò sí bọ́ sí máa ṣépè fún tó èpè ò lè mọ ẹni bá ń ṣiṣẹ́ pè tó bá lọ sí Jerusalem láti lọ ṣàdúrà fún àdúrà ò lè mọ òun mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀wọ̀n wà látàrọ̀ bí ọ̀gá wa ẹ̀gbọ́n wa èèyàn wa ọ̀rẹ́ wa Kàbísọ̀rá bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan béèyàn bá sọ pé òun ò mọ orísun òun tàbí tó bá tí ó lò bá gbàgbé orísun ẹ̀ ó máa gbẹ̀ni o èmi náà gbàgbé orísun mi mo kí ọ̀gá mi dáadáa mi ìfẹ́ dárúkọ wọn nítorí ọ̀gá wa Kàbísọ̀rá ti dárúkọ ọ̀gá wọn lẹ́ẹ̀kan ṣùgbọ́n mi ìfẹ́ dárúkọ ṣùgbọ́n tí n bá ṣe wá sọ á ti yí olóye á ti yí ọlọ́gbọ́n ènìyàn èmi máa ń sọ gbogbo gbà pé ọ̀gá tó kọ́ mi iṣẹ́ ó lè kéré sí mi tòótọ́ ṣùgbọ́n bàbá ni ó jẹ́ sí mi torí pé ẹni tó bá fi ọ̀nà àti jẹ tó bá fà léèyàn lọ́wọ́ ẹ jẹ́ ká kí ènìyàn àwọn àgbàlagbà ní àáfà ẹni èèyàn ẹni ẹ̀gbọ́n ẹni ọ̀gá ẹni ọ̀gá mi Síkírù Láì kọ́lọ́run kó má pa o kọ́lọ́run bá mi tún ilé àti ọ̀nà ẹ̀ ṣe kíyàwó ẹ̀ kó má yàn kú kọ́mú ẹ̀ kó má yàn kú kọ́lọ́run jẹ́ kó dàgbà kò tí ì dàgbà o ọmọ ékeré pátápátá ni o kọ́lọ́run jẹ́ kó dàgbà kọ́lọ́run jẹ́ kó dàgbà kọ́lọ́run jẹ́ kó dàgbà nílùú tiwọn náà tí ìdílé wọn bá jọba kọ́ pọ̀ wọn láìpẹ́ ìpè kan wá jọba ló wọn àbí afá kò ń jọba ni.
àìmọye àáfàá tó ti jọba olúwo àáfàá ni. èmi náà fẹ́ tí tọ́ba bá kàn nílùú tọ̀dọ̀ mi náà èmi náà àjọba o. àwọn òǹjọba ń lè tiwa torí ẹ̀ mo ṣe ṣẹ́ríṣì ọba àti ìmọ̀ọ́mù. èmi fẹ́ jọba tọ́ba yẹ kọ́ tọ́ba pè mí pé máa jọba kò sí nǹkan tó náà yẹn. kò sí wàhálà ẹ ṣá pè mí ń jọ tẹ́ bá fẹ́ jọba ọlọ́run lè jẹ́ ó bàjẹ́ wọlé kọ̀ọ̀kan. ẹ̀yin èèyàn àtàwọn wà látàrọ ẹ ṣeun ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ náà ni ẹ wà látàrọ Òkodoro Yorùbá tẹlifíṣàn kò ní bàjẹ́. àmín. ire o. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.